orúkọ Jésù. Ọlọ́run tó pọ̀ nípa àtàgbàrà, ìwọ la gbéga. Ìwọ la yìn lógo, a ṣe ọ́ lọ́ba nítorí pé ò ń jọba títí ayérayé. Ìwọ ni ìbẹ̀rẹ̀, àárín àtòpin ohun gbogbo. Ìwọ ni ìpìlẹ̀ ohun gbogbo. Ọlọ́run Elédùmarè, ẹni tó nípa àtàgbàrà, tó dá ẹ̀mí wa sí. Ọlọ́run tó fàánú gbà wá, Ọlọ́run tó ń bá wa ṣe, Ọlọ́run tó ń yà wá lẹ́nu, Ọlọ́run tí ò jẹ́ ká kú sínú àrùn wa, Ọlọ́run tí ò jẹ́ ká kú sínú àìsàn wa. A sọ wípé ẹ ṣé, bàbá ògo ni forúkọ rẹ. Ọlọ́run ẹ gba ọpẹ́ wa. Ìránṣẹ́kùnrin yẹn Ásà, ọba Ásà nínú Bíbélì, ó ṣubú, ó ní àrùn ní ẹsẹ̀ rẹ̀, ó ní àrùn ní ẹ̀rù bà á débi wípé kò mọ ohun tó fẹ́ ṣe mọ́. Ó sáré lọ sí òrìṣà Bésébíbù, òrìṣà Ékrónì, wípé sóun ó kú àbóhun ó wà láàyè, níwọ̀n ìgbà tó yẹ kó tọ̀ ẹlẹ́dàá rẹ̀ lọ, kó mọ̀ sóun ó kú àbí sóun ó wà láàyè, níwọ̀n ìgbà tó yẹ kó wá Ọlọ́run rẹ̀ rí, kó béèrè fún àánú, fún ìràpadà àti ìdásí ẹ̀mí rẹ̀, ṣùgbọ́n ó tọ̀ òrìṣà Ékrónì lọ. Ọlọ́run, ìwọ làwa tọ̀ wá, torí pa àgbà a mọ̀ wípé ìwọ ló tó ní gbà, a sì gbà ọ́ gbọ́, nítorí pé ìwọ ni gbanigbani tí ayé ń sáyá. Bàbá ayérayé, lórúkọ Jésù, ẹ gba ọpẹ́ wa. Ọlọ́run ẹ̀mí mímọ́, ògo ni forúkọ rẹ. Ní ti ẹ̀ṣẹ̀ wa, ẹ yọ́nú sí wa, ẹ pa àṣìṣe wa rẹ́. Ọlọ́run, ẹ fàánú gbà wá. Bàbá, ẹ wá dá wa láre. Ọlọ́run, a ó sì yìn ọ́. Ògo ni forúkọ ńlá rẹ. Ọlọ́run, ní ti àrùn tàbí àìsàn wa, lórúkọ Jésù, bàbá ẹ wò wá sàn. Lórúkọ Jésù, Ọlọ́run ẹ wò wá sàn. Ó ní sí ẹnìkan ń ṣàìsàn nínú yín bí, ó ní ẹ gbé tọ̀ àwọn alàgbà lọ, kán fi òróró kùn lórí, kán sì gbàdúrà fún ìmúláradá rẹ̀. Nítorí pé òróró ń bẹ ní Gíleádì fún ìwòsàn àti ìmúláradá wa. Ọlọ́run ẹ̀mí mímọ́, mo sọ lórúkọ Bàbá, tọmọ, tẹ̀mí mímọ́, gbogbo ọkàn tó ń ṣàìsàn, torí pé ó ní oore ọ̀fẹ́ láti wo fọ́nrán yìí, lórúkọ Jésù, gba ìwòsàn rẹ. Agbára tí ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù, ó ṣiṣẹ́ ìwòsàn ju òògùn lọ, ó ṣiṣẹ́ ìwòsàn ju abẹ́rẹ́ tàbí dírípù lọ, ó ṣiṣẹ́ ìwòsàn ju ọgbọ́n tàbí ọpọlọ dókítà lọ, ó ṣiṣẹ́ agbára, ó ṣiṣẹ́ ìwòsàn ju ọgbọ́n tàbí òye sáyẹ́ǹsì lọ. Ó ní àwọn ọlọ́gbọ́n Íjíbítì tí wọ́n mọ̀ nípa àdàlù tàbí àlùpọ̀, lórúkọ Bàbá, tọmọ, tẹ̀mí mímọ́, mo sọ agbára tí ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù tó ṣiṣẹ́ ju ti ọlọ́gbọ́n Íjíbítì lọ, tí wọ́n mọ̀ nípa àlùpọ̀ tàbí àdàlù. Agbára yìí, ẹ̀jẹ̀ yìí, ó ṣiṣẹ́ ìwòsàn rẹ. Èmi ò mọ̀ èyíkéyìí àìsàn tó lè máa là kọjá lọ́wọ́lọ́wọ́, lórúkọ Bàbá, tọmọ, tẹ̀mí mímọ́, ìdáláre nípa agbára ẹ̀jẹ̀ Jésù, ó yá, ó bà lé ọ, àfi dá ọ láre. Ẹ̀bi ẹ̀ṣẹ̀ tó ń fìyà jẹ ọ́ lórí àìsàn lọ́wọ́lọ́wọ́, lórúkọ Jésù, àánú rẹ̀ ó dá ọ láre. A wo àrùn rẹ sàn, lórúkọ Olúwa. A wo àìsàn rẹ sàn, lórúkọ Jésù. A dá ọ láre. Agbára ìdápadà, ìdáláre àti ìtùnínú, lórúkọ Jésù, Ọlọ́run fi dàpọ̀ mọ́ ọ. Gbọ́, èmi ò mọ èyíkéyìí irú orúkọ tí àìsàn yìí ń jẹ́. Èmi ò mọ èyíkéyìí irú orúkọ tí dókítà tiẹ̀ ti pè é. Èmi ò mọ èyíkéyìí irú àmì tàbí àpẹẹrẹ tó ń farahàn lára rẹ tá a fi mọ̀ ọ́ ní aláìsàn tàbí alárùn. Wọ́n pe ọkùnrin kan ní alárùn ẹ̀gbà, ọ̀rọ̀ jáde lẹ́nu Jésù, a sì rà á padà fún ìmúláradá rẹ̀. Wọ́n pe obìnrin kan ní onísun ẹ̀jẹ̀, ó súnmọ́ ìṣẹ́ tí aṣọ Jésù, ó fọwọ́ kàn án, a sì dá a láre, ìsun ẹ̀jẹ̀ sì lọ. Lórúkọ Olúwa, Ọlọ́run àwọn ọmọ ogun, adẹ́tẹ̀ mẹ́wàá Jésù fọwọ́ kàn, gbogbo wọn sì gba ìmúláradá. Ọkùnrin tí ò lójú, ọmọbìnrin opó tó ti kú, Jésù fọwọ́ tọ́ àga pósí, ọmọ náà sì gba ìyè. Èmi náà sọ lórúkọ Bàbá, tọmọ, tẹ̀mí mímọ́, àṣẹ tó wo obìnrin onísun ẹ̀jẹ̀ sàn, àṣẹ yìí náà ló jí ọmọ Jáírù ọdún 12. Lórúkọ Bàbá, tọmọ, tẹ̀mí mímọ́, àṣẹ ìwòsàn àti ìmúláradá, ó yá, ó bà lé ọ lọ́wọ́lọ́wọ́ yìí. Bó o ṣe ń wo fọ́nrán yìí tó sì ń tẹ̀lé, lórúkọ Olúwa, pẹ̀lú ìgbàgbọ́ tó gbàgbọ́ yìí, bí Ọlọ́run ti ń bẹ láàyè, àṣẹ ìwòsàn àti ìmúláradá ẹ̀mí mímọ́, ó yá, ó fi wò ọ́ sàn. Ò gbọ́ ni? Àìsáyà orí 53, chapter 53, ẹsẹ̀ 5, ó sọ wípé, ó ní, ṣùgbọ́n a sá lọ́gbẹ́ nítorí ìrékọjá wa, a pa lára nítorí
àlàáfíà ìnà àlàáfíà wa ń bẹ lára rẹ̀ àti nípa ìnà rẹ̀ la fi mú wa lára dá nítorí ipa ti nà án nítorí àlàáfíà wa. Nínú iye ẹgbàá mọ́kànlélógójì tí olùgbàlà jẹ, ẹgbàá àlàáfíà wa ń bẹ lára rẹ̀. A nà án lẹ́gba nítorí káwa lè lálàáfíà. A nà án lẹ́gba nítorí káwa lè gba ìmúláradá nínú èyíkéyìí àìsàn káìsàn tàbí àrùn kárùn tàbí ọgbẹ́ yòówù tó lè wà lára rẹ tàbí ohun ìpòrúru ọkàn tó lè máa là kọjá. Mo sọ lórúkọ Ọlọ́run Bàbá, Ọmọ àtẹ̀mí mímọ́, àánú Jésù ó mú ìdáláre wá fún ọ. Ìnà àlàáfíà rẹ̀ lórúkọ Jésù ó mú ìwọláradá. Iṣẹ́ ìràpadà rẹ̀ ní tòótọ́ lórúkọ Jésù ó gbé ọ dìde nínú àrùn rẹ. Gbọ́, bí Ọlọ́run ti ń bẹ láàyè, bóyá dókítà tiẹ̀ ti sọ fún ọ wípé àìsàn yìí ni wàá bá kú, bóyá wọ́n tiẹ̀ ti fún ọ ní ọjọ́, bóyá àìsàn tí ẹ̀ṣẹ̀ mú wá, bóyá àìsàn tó ti pa ọfà wá, bóyá àìsàn tó ti pa ìlera wá, bóyá àìsàn tó tiẹ̀ jogún nínú ìran tó bí ọ, bóyá bí ṣe máa ń sin wọn nínú ìdílé rẹ nu, oyún ọjọ́ pípẹ́ tàbí èyíkéyìí iṣẹ́ òkùnkùn nínú àgọ́ ara rẹ. Mo sọ lórúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun Kristi tá a kàn má gbélébùú nípa èso ọwọ́ àti èso ẹsẹ̀, agbéwọ̀ isà òkú ó sì jí dìde ní ọjọ́ kẹta. Ó ní ikú oró rẹ̀ dà, isẹ̀ òkú ìṣẹ́gun rẹ̀ dà. A ti gba kọ́kọ́rọ́ lọ́wọ́ ikú, a sì gba kọ́kọ́rọ́ lọ́wọ́ isà òkú. Lórúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, àtìkú àtàràn tí wọ́n fi hàn níwájú rẹ̀, ẹ̀mí mímọ́ gbé mẹ̀. Àlàáfíà Kristi lórúkọ Jésù ó wọ ayé rẹ rí. Ìdáláre Jésù lórúkọ Jésù ó wọ ayé rẹ rí. A sọ̀rọ̀ òmìnira sáyé rẹ, a sọ̀rọ̀ ìṣẹ́gun sáyé rẹ, a sọ̀rọ̀ ìmúláradá sáyé rẹ, a sọ̀rọ̀ ìgbédìde kúrò lórí àìsàn sáyé rẹ. Ó ní gbé àkéte rẹ kó o sì máa rìn. Lórúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, ọ̀rọ̀ Ọlọ́run jáde sí ọ ní wákàtí ìṣẹ́jú yìí. Lórúkọ Jésù ìdè rẹ já o. Bí Ọlọ́run ti ń bẹ láàyè, lórúkọ Jésù ìdè rẹ já o. Gbogbo àìsàn yìí nínú àgọ́ ara rẹ ó yá kó bọ́lẹ̀ kó gbiná. Ntáyé gbé pamọ́ sí ọ lára tó ń jà ọ́ lógun, tó ń ṣiṣẹ́ àìsàn, àìlera, ìmúláradá, àìlèrìn, àìlèdìde, títẹ̀ bá gbígbẹ tàbí èyíkéyìí àìsàn, ó lórúkọ tàbí ò lórúkọ, nítorí àánú Jésù látorí ìtẹ́ àánú wá, ó bà lé ọ lọ́wọ́lọ́wọ́, ó ṣiṣẹ́ ìmúláradá rẹ. Mo fún ọ ní ẹ̀jẹ̀ Jésù mú lórúkọ Bàbá, tọmọ, tẹ̀mí mímọ́. Ó yá mu ẹ̀jẹ̀ Jésù fún ìmúláradá rẹ. Ó yá mu ẹ̀jẹ̀ Jésù fún ìwòsàn rẹ. Ó yá mu ẹ̀jẹ̀ Jésù fún ìmúlárale. Ó yá mu ẹ̀jẹ̀ Jésù fún ìdápadà okun àti agbára nínú rẹ. Ó yá mu ẹ̀jẹ̀ Jésù fún ìwòsàn tẹ̀mí àti tara. Ó yá mu ẹ̀jẹ̀ Jésù fún ìgbélórí sókè àti ìṣerere. Lórúkọ Bàbá, tọmọ, tẹ̀mí mímọ́, a fi ẹ̀jẹ̀ wẹ̀ ọ́ nítorí àmì àti àbọ̀dè lágọ̀ọ́ ara rẹ. A fi ẹ̀jẹ̀ wẹ̀ ọ́ nítorí àmì àti àbọ̀dè nínú ìpín àtàyànmọ́ rẹ. A fi ẹ̀jẹ̀ wẹ̀ ọ́ nítorí àmì àti àbọ̀dè tó sọ yí pé báyìí ni wàá bá kú. Lórúkọ Bàbá, tọmọ, tẹ̀mí mímọ́, ogun ìṣẹ́ láṣẹ tán. Àlàáfíà Kristi ó padà sí ọ lára. Ó yá gba ìmúlárale. Ó yá gba ìdáláre ọkàn. Ó yá gba ìdáláre ẹ̀mẹ́. Ó yá gba ìdáláre ògo. Ó ti rí bẹ́ẹ̀ lórúkọ Jésù. Ìwé Onísáàmù sọ wípé mi ó sọ ìgbà rẹ di ọ̀tún bí ti idì. Ìbá ṣe àìsàn ọjọ́ orí ló ń ṣe ọ́, lórúkọ Bàbá, tọmọ, tẹ̀mí mímọ́, ara ọ padà lórúkọ Jésù. Bíbélì ṣàkọsílẹ̀ rẹ̀ pé Mósè lo 100 ọdún, ó ní ojú rẹ̀ ò ṣe bàìbàì, bẹ́ẹ̀ ni agbára rẹ̀ ò sì dẹ́kù. Lórúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, ìmúlárale láì wo tọjọ́ orí, lórúkọ Jésù ó yá kó dàpọ̀ mọ́ ọ. Agbára àtokùn rẹ kó pọ̀ sí, ọkàn rẹ yóò sì balẹ̀. Àánú yóò wá ayé rẹ rí. Mo tún sọ lórúkọ Olúwa, ìnà àlàáfíà Kristi ó mú ọ láradá. Ojú ò sì ní tì ọ́. Ó ti rí bẹ́ẹ̀ o. Ògo ni forúkọ ńlá Ọlọ́run. Ìwọ ènìyàn Ọlọ́run, fi ọkàn rẹ fún, fi ayé rẹ fún Jésù. Gbà á gbọ́, tẹ̀lé, kó o sì ṣèfẹ́ rẹ̀. Gbé nínú rẹ̀, yóò sì múnú rẹ̀ dùn. Yóò dára fún ọ. Ògo ni forúkọ Ọlọ́run. Ní orúkọ Jésù Kristi la gba àdúrà. Àmín. Orúkọ tèmi ni Daniel Atúnníṣe. Yóò dára fún ọ.